bàbá Adeboye mo ti sọ̀rọ̀ nípa ẹ̀ bí ju ọdún mẹ́wàá sẹ́yìn pé bàbá Adeboye ẹ̀mí gígùn ló yàn wá pé 92 years ló yàn wá kí wọ́n má ní ẹ̀mí kúkúrú kí ìjókòó orí general vasi àtúnṣe kó yẹ sílẹ̀ fáwọn kan kó lè lo 92 years yẹn kó lè rí lò tó ti yé sìn òun ni pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ikú a máa lé kiri ni kí ó ti yé bọ́tí nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé lórí bàbá Adeboye nísìnyí gbogbo ìran ẹkú tí wọ́n rí fún tí ó ṣe everything Adeboye máa yẹ ẹkú yẹn ó máa rí ó ti rí kan nǹkan tó ṣẹlẹ̀ sí káwọn ọmọ àtìyàwó ẹ̀ máa gbàdúrà àdúrà nìkan máa ṣe nìyẹn tí ó ti ń sìn ó máa yẹ ọkàn ò tí ì fi orílẹ̀-èdè sílẹ̀ ó bá ti dé báyìí kó bọ̀ báyìí ó máa tún kún fún àdúrà Ọlọ́run dẹ̀ máa dá lóhùn ó dẹ̀ máa rí rí ẹlòmíì so bó ṣe rí nìyẹn. so àǹfààní wà fún 92 yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ rí. ẹ lóò ìgbà tó bá kò fi kò yẹ sílẹ̀ Ọlọ́run ti sọ fún un kò fi sílẹ̀ olórí bàbá jẹ́ kó ti fi sílẹ̀ lákòókò tó yẹ kó fi sílẹ̀ á dàgbà á jókòó wọn máa bá ní àdèlè 92 yẹn á ti sọ. báwo wà lójú wájú jọ rìdíìmù. tí ó bá lọ náà àwọn ìjà oríṣiríṣi nǹkan ló máa bẹ̀rẹ̀ sí máa ṣẹlẹ̀ oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ so bó ṣe rí nìyẹn pé ikú yẹn máa rí dànù. ìgbàdàn àwọn rí kú sí. máa rí dànù ó láwọn àwọn òjíṣẹ́ lọ́rùn kan wà bẹ́ẹ̀ tó ń rí tó bá fẹ́ pa wọn lára bí wọ́n mọ́ wọn náà ní rí náà sọ̀rọ̀ dára wọn ó wà lọ́wọ́ àwọn òjíṣẹ́ kankan ní agbára ẹ̀. ẹ máa ń pè bàbá yìí ní tíṣà kí ni ìtumọ̀ ẹ̀. olùkọ́ni ni òun gan fúnra ẹ̀ tẹ́ bá yín interview ẹ̀ á sọ fún yín nǹkan tọ́lọ́run sọ orúkọ tọ́lọ́run nǹkan tọ́lọ́run sọ pé olùkọ́ni lọ́lọ́run ń pè olùkọ́ni ni Ọlọ́run bá fẹ́ bá sọ̀rọ̀ gidi á pè olùkọ́ni ni sòwò lè fi pè é olùkọ́ni. bàtà wọn làjọ òun eléyìí. ọmọ tí wọn wà náà mi. bàbá Adébóyè ò ṣe wòlíì náà ṣé Adébóyè sọ pé ò ṣe wòlíì ni wọn máa ń fi ràn án lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni is not a prophet. tẹ̀bí àwọn ibi tó yé wọn dédé yẹn tẹ̀bí gbogbo yẹn náà ń pè ní wòlíì ẹlòmíì ò rí epo ayé tó wà yàrá ẹ̀ kò rí. alẹ́ ni wòlíì lọ. tó bá gbé táàsì ọ̀run wọn ti di wòlíì nìyẹn àyàn ilé ẹ̀ kò rí. ẹ̀gbọ́n àwọn wòlíì kan wà tọ́lọ́run pè. àwọn wòlíì kan wà tọ́lọ́run pè. mo ti ṣàlàyé fún yín oríṣi wòlíì mẹ́ta ló wà náà. ó yẹ ẹja gbọ́ lẹ́ẹ̀kan sí i. ó wù mí ṣe mo fẹ́ máa fi jẹun Ọlọ́run pè mí bó ṣe rí nìyẹn. ó wù mí ṣe. bẹ́ẹ̀ ni mo fẹ́ máa fi jẹun. mo fẹ́ máa fi jẹun. èwo ló wá pọ̀ jù níta báyìí sà. mo fẹ́ máa fi jẹun ló pọ̀ jù. àwọn wòlíì wò. 10 million yẹ 20 million yẹ bó ṣe rí nìyẹn. àwọn wòlíì mansion. so bó ṣe rí nìyẹn ẹni tọ́lọ́run bá pè kì í ní ọrọ̀ níṣẹ́ Olúwa orúkọ náà máa ní wọn kì í ní ọrọ̀ so bó ṣe rí nìyẹn. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa.